بداية صلاة الجمعة أبا صفوة 42 بسم الله. تألب هؤلاء العلماء مع مسجد أجيج القديم وعانوا عليها جماعة أطبجة وهؤلاء جهلاء وفيهم وجاء من أعضاء الجمعيات السرية المعصونية. mọ́sálásí jímọ̀ tí ń bẹ ní àtúbàjẹ́ lágége òun ní jẹ́ mọ́sálásí àgbà tẹ́lẹ̀ pé àwọn àgbààgbà tí ń bẹ ń bẹ àtàwọn olówó àtọ́lá tí ń bẹ ń bẹ wọ́n tà á lábà wọ́n kóra wọn jọ wọ́n forí korí wọ́n mọlẹ̀ lórí pa àfẹ́rẹ́ nìkan àfẹ́ gbẹ nìkan lálejò nítorí kíni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ ń bẹ ńjọ́ náà aláwo ni wọ́n olóòsà ni wọ́n mùnáfíkù díìnì ni wọ́n ìsìláàmù lọ́sàn-án ẹbọ lóru òun lọ́fà gbogbo òjò kọ́dà àwọn aláàfáà míì ti ń bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni. فقاموا جميعا بحرب ودروس. wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé ogun àti ọ̀tẹ̀ àti wàhálà yá àlejò ní mo ní jẹ́mọ̀ yóò wá pé ní tàǹsì yìí wọ́n ó sì mí ànígbà fún un. ثم دعونا مرة إلى مسجدهم للتفاوض على التفاهم فوضعوا سموما في المجالس التي. bàbá òbu wọn gbà tó dé bàbá òbu wọn gbà tí wọ́n dé bàbá ń lọ kírun bẹ́ẹ̀ bàbá sì ń lọ kírun ní yídì lẹ́yìn wọn àmọ́ kí ló fà á tí bàbá sọ fún wa tá à ń bẹ lábẹ́ àwọn ọ́fíìsì wọn lábẹ́ àwọn àgbààgbà wa táwọn bá dé yídì ní ọba di pé wọ́n ń retí ọba kan àsìkò tá a sì láti kírun yídì gẹ́gẹ́ bí ṣẹ̀ríà yóò ti kọjá ẹ jẹ́ á kírun ọba tó bá wà pé àjọ kírun kó ti dé bí ọba sì tí ì dé síwájú wa kájọ dépọ̀ àbí kó tètè dé tẹ̀lé wa kọ́mọ kọjá ṣẹ̀ríà tọlọ́hun ọ̀rọ̀ yìí fa wàhálà púpọ̀ lọ́dún kìíní lọ́dún kejì wọ́n bá ń tà ń ṣe mú o bàbá ń láti pe àwọn àgbààgbà pé ẹ̀yin àfa haúsá àti yorùbá ẹ jẹ́ ká sí báyìí ẹ jẹ́ á sí báyìí ká bá ọba sọ̀rọ̀ kó tètè máa dé wọ́n sì bàbá gbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́run torí nínú àdìsí àná muhammad sallam irhamu thalatha min ummati ganiya qawmin iftaqara ẹni tó ti lówó tẹ́lẹ̀ tó tún wá padà tòṣì. wa aziza qawmin zalla ẹni tó ti jẹ́ ní abiyì tẹ́lẹ̀ tí ó padà wá dẹni yẹ̀yẹ́. wa aliman bayna al-juhal àti onímímọ̀ tó wá bọ́ sáàrin àwọn aláìmọ̀kan. irhamu thalatha min ummati ẹ bá ń kíyèsí ẹ bá ń ṣàánú ẹ bá ń ràn lọ́wọ́ èèyàn mẹ́ta nínú àwọn àlùmọ̀ mi ti ń bọ̀ lẹ́yìn aziza qawmin zalla àbí ganiya qawmin iftaqara ẹni ó ti lówó tẹ́lẹ̀ tí ń fún yẹn jẹ tí ń fún yẹn mu tọ́wádẹni tí ń tọrọ jẹ ẹ ṣàánú ẹ àdáwò méjì lọ́ba àdáwò àìrí jẹ mọ́ fúnra ara rẹ̀ àtàdáwò àìrí fún ẹlòmíì mọ́ mẹ́ta tiẹ̀ ni àtàdáwò àbùkù tí ọmọ kan ẹ ṣàánú ẹ ẹlẹ́ẹ̀kejì aziza qawmin zalla ẹni yìí tá a dúró dè tá a pẹ́ máa wulẹ̀ máa ra ẹni tí ó de tá a dìde fún lọ́wọ́ di pé ta ni ẹbí rẹ̀ fájòkó jòkó bí ó ti jòkó ń lọ́mọ kèjì ìdè kílẹ̀ ń dóde fún ẹ máa bá sẹ́lọ bá mẹ́mẹ́ kí ni ó ṣe aziza qawmin zalla èyẹ yìí èyàn àpọ́nlé tó dẹni yẹ̀yẹ́ ẹlẹ́ẹ̀kẹta aliman bayna al-juhal onímọ̀ tí ń bẹ láàrin aláìmọ̀kan yóò máa wí kò ní yé wọn wọn ní sagídí wọn ní wọn tara ẹnìkan ní wọn ní fẹnu rẹ̀ pọ̀ iná ló ṣẹlẹ̀ fún Sheikh Adam jọ náà nínú àwọn muwajahat láàrin àwọn èèyàn wọ̀nyí ẹni tó pé ànàníyà ní ń bẹ tèmi ń bẹ nù wọn ẹni tó jẹ́ jáàyè lípọn bílé ń bẹ ùmíyù ń bẹ nù wọn ẹni tó pé mùnáfíkù díìnì ń bẹ nù wọn gbogbo orú bẹ́ẹ̀ lọ́pọ̀ wọn àdẹ rírú ẹ̀ rí bàbá ní láti sọ pé ká ṣètò kọ́dà kò mí ní pé a kàn bá lábùkù ìgbà tí wọn wàá gbọ́ ló mú bàbá wa pé ọ̀dà kò burú èmi ọ̀wá ẹ̀yọ̀dà mi ń bẹ̀rẹ̀ mọ́sálásí jímọ̀ tèmi ní sì bẹ̀rẹ̀ ìdí kò ní mọ́ kọlu ṣẹ̀ríà bí bàbá ti ṣe òun náà àwọn haúsá náà ṣe bẹ́ẹ̀ àwọn haúsá náà padà sí bẹ́ẹ̀ àwọn náà dá tí wọ́n dúró lọ́tọ̀ nítorí ṣẹ̀ríà al-Islam kì í ṣe bàbá rẹ̀ kankan lọ́kọ́ dá dúró kí ló wá fa ti jímọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sàláàtì jímọ̀ wọ́n wá pe meeting àwọn agége wá pe meeting ní pé kí bàbá wá káwọn ṣe kí ni káwọn dẹmọ̀ ṣáwárà káwọn gbọ́ra àwọn yé àṣejàmbá ni wọ́n fẹ́ ṣe
kà síwájú. فوضعوا السموم في المجالس التي أعدوها لنا لندخل الصحاء ونخرج أشلاء ونجانا الله من كيده. wọ́n ti pète kalẹ̀ wọ́n ti pèrò kalẹ̀ wọ́n ti pèlò kalẹ̀ láti ṣe jàǹbá fún Sheikh Adam nítorí iṣẹ́ Ọlọ́run kìí ṣe pé bàbá ń ṣòwò o kìí ṣe pé bàbá ń ṣòṣèlú o kìí ṣe pé bàbá ń ṣe nǹkan kan ayé kan o rìjálù dín rajulun min rijali dín tó jẹ́ pé ni wọ́n fẹ́ torí ẹ̀ ṣe léṣe wọ́n ti wá fi pọ́ìsìn sọ́wọ́ wọ́n ti fòkà sọ́wọ́ òkè rẹ̀ wọ́n yìí ti fò oògùn síbi tí wọ́n jòkó láti lè jẹ́ pé tó bá dé tó wọlé lálàáfíà kó jáde láláì lálàáfíà mọ́ bí wọ́n ti wọ́n ṣe fáwọn ẹni Ọlọ́run sí wọ́n fi pọ́ìsìn fún ànábì àbí wọn fún ànábì pọ́ìsìn jẹ wọ́n fún ànábì pọ́ìsìn jẹ wọ́n sì ṣàṣì tó mú ànábì sí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì tí ò lè rí nǹkan kan ṣe kí bírábí fara kí bírábí náà sì tó wáyé ẹ bá ní wọ́n ṣàṣìyàn mú yàn yín ò ṣe tuntun o kì í ṣe gbogbo ẹni tó ń ṣàṣì tó mú ńlọ wá jẹ́ pé òun náà ní kèfèrí kan lálálálálá àwọn ànábì tí wọ́n ṣàṣì tó mú Ọlọ́run fi ṣàpèjúwe ni Ọlọ́run fi kọ́ alẹ́ kọ́ ni pé káwa náà palẹ̀ mọ́ fún tá a bá ṣiṣẹ́ Ọlọ́run pé a bá rú ẹ̀ pàdé bàbá wọ mọ́sálásí kọ́ wá tó di pé bàbá wọ mọ́sálásí ẹ wo ìmánì o ẹ̀rọ ìmánì tá ná Muhammad ṣe ń jọ sí tí wọ́n fún un ní wọ́jẹ tí ń bẹnu Maqamul Lada Sidratul Muntaha ọ̀kan kan bẹ̀ wọ́n ti fún ànábì ní wọ́jẹ ẹ̀yin náà máa wò. ذلك بأن جاء من أقصى مسجدهم رجل مؤمن يكتم إيمانه عنهم. ẹnìkan sáré wá pàdé bàbá lọ́nà tẹ́rù Ọlọ́run bá pé wọ́n pa ọkùnrin yìí ẹni tó wúlò báyìí ara wọn ni ìbẹ̀rù Ọlọ́run wá bá gẹ́gẹ́ bí ìbẹ̀rù Ọlọ́run ṣe bá rọ́jùlù Najjar tọ́já sí pé kápẹ́ńtà ni níjọ wọn fẹ́ pa nábì Musa nínú àwọn ìran Fìràwọ̀ náà kíbítà wa lọ́wọ́ sọ̀tẹ̀lẹ̀ mú yẹ pé wọ́n pa ọ́ títí jáde ń lò ìyá tàmílù náà yẹ tu náà àwọn àjọ kan bẹ tán àwọn àjọ fẹ́ pa ọ́ tètè jáde Musa irú ọkùnrin báwọn yẹtùmọ̀ yìí máa nà hù ni bàbá fi lo ìkìbásùn irú ẹni bẹ́ẹ̀ náà wọ́n á jáde nínú àwọn ará Agége ní mọ́sálásí يسعى خصيصا ليلقاني في الطريق قبل أن أدخل المسجد. Iyọ̀ ọbọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kò fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ ọwọ́ afẹ́ etí kò bàbá létí gbẹ́tọ̀ alájà Adámọ̀ ní mọ́jòkó mi bá ní òjòkó wọ́n bọ̀ wọ́n lọ́wọ́ o wọ́n mú mi tí wọ́n bá gbé kalẹ̀ fún ọ wọ́n rànjú mọ́ ọ wọ́n máa ṣépele ọ nítorí ẹ̀rù bá ó ti mọ ní táwọn ti kẹ́ kalẹ̀ ó sì tún jẹni tí ìmánì wà ní ara rẹ̀ wọ́n sọ fún bàbá sẹ́yìn pé tó bá jẹ́mi àti wọ́n ní kíláàsì á padà ní ìgbà bàbá rí wa Ọlọ́run ti gbàdúrà náà nù ẹja máa lọlé gẹ́gẹ́ bí wọ́n ṣe pọ́ìsìn kalẹ̀ fáńdà Muhammad sallam tí wọ́n sì fi hàn nábì pé pọ́ìsìn bẹ́ẹ̀ tó bá yẹ pé lóòótọ́ ni ọjà nábì Ọlọ́run lóòótọ́ jẹ ẹran tó o bá jẹ tó o bá kú àwọn gbà ọ́ lànàbì tó o bá ilé jẹ ẹran tó o bá kú àwọn gbà ọ́ lànàbì ànábì ní ṣé ẹran yìí ni wọ́n jẹ tó ti ànábì náà ti mọ̀ pé wọ́n ti tọ́jú nǹkan sára ẹran yìí ànábì sì wọ ọmọra ọ̀dà akọ Ọlọ́run sí ó sì jẹ́ sì ṣàṣàlátù bá ànábì sì gbọ́lọ̀ tóbi ànábì jẹ́ oorun nù ṣùgbọ́n àṣẹṣe Ọlọ́run mo fẹ́ jẹ́ ẹ̀ nítorí ẹ̀sà ṣùgbọ́n kò ṣe nǹkan kan fún ànábì ìjọ náà ẹ̀kọ́ pọ̀ ń bẹ ọ̀rọ̀ wáyé ń bẹ torí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kínú àmọ́ sí kíni àmọ́ sọ àmọ́ ran tá ànábì náà fi mọ̀ yí pé nǹkan burúkú wà ń bẹ ṣùgbọ́n Ọlọ́run ṣàánú Ọlọ́run sọ̀hún níbi iṣẹ́ Ọlọ́run àràkìlù wà ń bẹ àkàbátù wà ń bẹ fítànù wà ń bẹ mọ̀sọ́ ìbú wà ń bẹ gbogbo ọ̀ràn tí jáburú ní kojú ẹni ń bẹ mọ̀hágámà wà ń bẹ mọ̀gámára wà ń bẹ tálkùránì sọ látara báyìí ni pé àti bàbá Sheikh Adam wọn ò torí ọ̀rọ̀ tí ẹni yìí sọ kí wọ́n á sá padà kí ni wọ́n ṣe. mo gbọ́rọ̀ tó sọ àmọ́rọ̀ wọn ò dá mi padà kò bá mi lẹ́rù olórí wọn ó wá wẹ́lkọ́mù Sheikh Adam ó wá wẹ́lkọ́mù àwọn
ọ̀nà wọ sí Sheikh Adam pẹ̀lú òkè rẹ̀ فتأثرت mo sì bọ́ lọ́wọ́ ẹ̀ẹ̀kan náà lára mi ti sọ fún mi pé nǹkan ló fi bọ̀ mí lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí arákùnrin náà sọ. بأن بدأت كفي اليمنى تتورم شيئا فشيئا. ẹ̀ẹ̀kan náà lọ́wọ́ tí mo bọ́ ọwọ́ ọ̀tún ní ti ń wú bọ̀ wá ń wú lẹ́ẹ̀kan náà. ونحن في أول الدخول. a ṣẹ̀ṣẹ̀ wọlé ní o àti ìṣe nǹkan kan mi àwọn nǹkan mi ń bẹ tẹ́ tó kún kẹ́lẹ̀ gẹ́gẹ́ bí n tẹ́ béèrè pé kí ni muwajahat àti tahadiyat tí bàbá kò lórí àkọ́mọ́ ń kéwú àkọ́mọ́ sálásí àjùṣe ọlọ́run. فجعلت أقرأ عليها المعوذات من القرآن حتى خرجنا إلى المنزل. bàbá ní mo sì bẹ̀rẹ̀ sí ka muawizat ó wù yẹ pé muawizati ó sì yẹ pé ní muawazat ẹ̀rí mo bá bẹ̀rẹ̀ sí ka gbogbo àwùsù tó mẹ́nu Kùránì bàbá ọ̀pọ̀ fọ́ o torí wọ́n tó lọ ha ọ̀fọ̀ sórí tó ọ̀họ́ kọ́ ọlọ́run kankan òsì tó bá kan lérí rẹ̀ nígbà tí ń ṣe fálò ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn bàbá bẹ̀rẹ̀ sí ké gbogbo tàwizat títí fa gbogbo ìwọ burúkú táwọn ṣe kalẹ̀ mo wá fi àwọn tòríyáàkì Qur'an tá a mọ̀ sí rẹ́kẹ́yà gbogbo ẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí pàdé èyí tí Ànábì Musa qala Musa ma jitum bi as-sihr inna Allaha sayubtilu inna Allaha la yuslihu amala al-mufsidin wa imma yazaghannaka mina ash-shaytani nazghun fasta'iz billahi innahu huwas-sami'ul 'alim gbogbo bẹ́ẹ̀ inni ustu bi rabbi wa rabbikum min kulli mutakabbirin la yu'minu bi yawmil hisab inni ustu bi rabbi wa rabbikum an tarjumun kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas ọ̀pọ̀ nínú Kùránì àbáni mo wá bẹ̀rẹ̀ sí ké bẹ́ẹ̀ àtàwọn orúkọ Ọlọ́run mi náà. ثم أقروا بنا بلدية أجيجي لأنهم إخوان في المعصونية فصارت تستعدون بكل جائز ومستحيل. wọ́n wá bẹ̀rẹ̀ sí dẹmí wọ́n bẹ̀rẹ̀ sí sẹmí lójú kòkòrò wọ́n ń fà mí mọ́ra wọ́n ń dọ́gbọ́n wọ́n ń dètè torí wọ́n ti sọ ọ́ dáwó lágége wọ́n ti sọ ọ́ dọ̀tẹ̀ lágége wọ́n ń ṣe mítìnì ọ̀sán wọ́n ń ṣe mítìnì òru níjọ́ mi wọn á gbé nǹkan jíjẹ wá ẹ lọ́ọ́ bá alájẹ àdámọ́ èyí tán gbé wàrà wá ń kọ́ wàrà tí wọ́n mọ̀ pé ọmọ Ìlọrin Sheikh Adam yóò sì fẹ́ràn gbogbo ọmọ Ìlọrin máa ń fẹ́ràn wàrà wọ́n ti fi nǹkan sí wàrà ó sì funfun lẹ́lẹ́lẹ́lẹ́ dáadáa wọ́n gbé kalẹ̀ ọlọ́run tí wàá máa bọ àwọn ẹni ọlọ́run ní fìràásà àwọn awliyaullah a máa bọ wọn ní fìràásà ilmul fìràásà òun náà ni kápẹ́ ní ideology àti psychologist ilmul nafs ilmul fìràásà ń bẹnu ilmul nafs ilmul fìràásà lágbájú tọ́rọ́ lọ ní máa bóyàn a máa bọ àwọn wòlíì ọlọ́run kódà wọn máa ń bọ àwọn ọba míì a máa bọ àwọn ní ń pè ní ìfiramọ̀ àbí ìfuramọ̀ ọlọ́run bọ bàbá púpọ̀ a máa bọ àwọn ẹni ọlọ́run bá ti wá wo wàrà báyìí níjọ́ náà tí wọ́n gbé wàrà wá pa wàrà eléyìí ó ní ọkàn wọn ti sọ̀rọ̀ fún wọn ẹ̀mí wọn ti sọ̀rọ̀ fún wọn nàbànìkọ wọ́n sì ní ológbò tí bàbá máa ń sìn wọ́n fẹ́ràn ológbò náà dáadáa wọ́n wá mú wàrà wọ́n jù sólógbò nínú àwọn tahadiyat àti àwọn kíni muwajahat tí tó dájú kọ bàbá lórí pé àjíṣe ọlọ́run kémi àti wọ́n náà lè múra bàbá wa ju wàrà sólógbò ológbò tó tóbi tó sì fáyìn dáadáa bí n ti ń jẹ báyìí lọ́nà tọ̀ lẹ́ẹ̀kan náà ológbò ń kú lẹ́ẹ̀kan náà ẹ̀rí ní tí wọ́n fẹ́ kọ́ ṣẹlẹ̀ fún Sheikh Adam àìmáyé obìnrin tí wọ́n rán wá bàbá sọ fún wa tó ṣẹlẹ̀ ní Kútọ́ lájàṣẹ́ bàbá sọ tó ṣẹlẹ̀ fún wa ní gbogbo bí kíbi káàkiri kódà ń lọrin wa kódà ń bàdàn yóò fẹ́ràn obìnrin bàbá sì yáàyè púpọ̀ àwọn adóbìnrin lọ kéwú lọ́dọ̀ rẹ̀ àwọn adóbìnrin lọ ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ lọ gbọ́ wá sí lọ́dọ̀ rẹ̀ lọ bẹ̀ẹ́ níṣẹ́ èyí táwọn ọmọ kéékèèké sí ń kọ́ tá a fura o tá a gbà sí kàrámà tá a gbà sí gbígbàdúrà àtẹ̀sẹ̀fíìrù ni wọ́n dá sáwì alẹ̀ wọ́n dá sàlátù lẹ̀ wọ́n dá lè kéwú lẹ̀ táwọn obìnrin ọmọ wa dé táwọn mọ̀ pé àdúrà ti gbà wítíwítíwítí tí ó wà di wí lógìgì ọlọ́run ló ṣàánú Sheikh Adam torí pọ́nrọ́ wọn ṣẹ́ ọlọ́run pẹ̀lú wọn la takhafu idhaba ọlọ́run sọ bá nábì Musa pẹ̀lú Haruna yìí pé idhaba ẹ̀yin wo àti ọmọ ìyá rẹ̀ ẹ máa lọ
di ayatina pẹ̀lú àwọn àmì àwọ̀ ọlọ́run àtògbò àwọ̀ ọlọ́run ولا تنيا fi zikiri ibi tí ń lọ́nu fún àfà látàníyá fi zikiri ẹ̀yin tẹ́ bá jọmọ ìyá mi tá a jọ ṣe dáwà tá a jọmọ gbogbo àwọn àfà ìmọ̀ ẹni ọlọ́run tá a bá ń lẹ̀ tá a bá ń lé àbí tá a lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ tọ́lọ́ ń bọ̀ wá a lè wí a lè sọ azikiri àdúà ìbẹ́lọ́hún àti mímọ́ ṣíṣe àti dúró dédé lọ́lọ́run sọ fún Musa àti Haruna pé idhaba ẹ máa lọ ẹ̀mí èjì wala taniya fi zikiri ẹ má yọ̀ lẹ́mí àzíkiri o zikiri ni bàbá ṣe ní ọ̀jẹ́ ìwọ pa wọ́n zikiri ni bàbá ṣe ní ọ̀jẹ́ pọ́ìsìn mú wọn zikiri ni bàbá ṣe tádùn àfìgbà ó ti wọlé sára àmọ́ lọ́n gbé jáde padà wọ́n nígbà táwọn á kó ní mọ́sálásí níjọ́ náà èyí lè mọ́ sínú tẹ́rà kàkà dílẹ̀ kí wọ́n sọ kí wọ́n sọ complete kó tó débẹ̀ wọn àwọn wá kó jáde kó ń bẹ̀ ọwọ́ wọn wú kí làwọn lè ṣe àwọn àdì gbogbo tó wọn á mọ̀ ní àpòrò ọlọ́run wọn wá ṣe sí lóko ọlọ́run wọn fi fọ̀ wọn fi wẹ̀ ẹ́ wọn wá lọlẹ̀ wọn wá kó ń bẹ̀ nínú àwọn kẹtẹ béèrè nù kéde ká àkàndá lé kí ó rẹ̀ sì ń wú lẹ́ẹ̀kan náà àkàndá jàmọ́lẹ̀ wọ́n sì pín lẹ́ẹ̀kan náà bàbá òrìṣà tẹ̀síkìrù sẹ́nìkan tẹ̀síkìrù táwa ń sà ń sìn àṣàkárà ara wa fọlọ́run à ń sa tẹ̀síkìrù kí wọ́n tẹríba fún wa kò nídìí tẹ̀síkìrù ọgbà fa Idris tẹ̀síkìrù tó nídìí ni pé sakhir nafsaka lillah wa sakhir nafsaka li kitabillahi wa rasulillah wa sakhir nafsaka liman yastahiqqu lahu at-taskhir ìwọ́n ti tẹ̀síkìrù ara rẹ fọlọ́run bitiba'il awamir wa ijtinabi nawahi jìnnà sí tọ́lọ́run ọ̀fẹ́ sì mú tọ́lọ́run bá ní o ṣe tipa rẹ bá ká ń bẹ̀ ṣe bí mistake bá wá ó sì sì wá ni tó bá ti jura rẹ lẹ̀ fọlọ́run ọlọ́run ó sàkárà àwọn èèyàn fún ọ ó ti ṣe fún Suleiman ó ti fún Nabi Dáúdà ó sàkárà lil insa wal jinna Suleiman wa Dáúd bẹ́ẹ̀ ni máa ń ṣe fún gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan lọ́lọ́run ṣe fún sí Adam àbọ̀ ọ̀sà tẹ̀síìrù fẹ́nìkan ń gbé ẹgbọ́dọ̀ tẹríba fún mi bàbá kan kìlọ̀ fún gbogbo ara Agége ńjọ́ náà ará Agége ẹ lọ́ọ́ jókòó jẹ́ o ẹ yí wá padà kẹ́ lè bá a sóríire. ará Agége ẹ lọ́ọ́ jókòó jẹ́ ẹ yí wá padà kẹ́ lè bá a sóríire. ẹ yí wá padà kẹ́ lè bá ráyé gbé o ẹ yí wá padà kẹ́ lè bá a sóríire. ará Agége yí wá padà kẹ́lẹ́ bá sóríire. Inú àwọn tí bàbá sọ fún wa ìfẹ́ máa dákọ̀ wọ́n dákọ̀ àwọn kan fún wa face to face báyìí tí bàbá lọ Markaz wọ́n lọ dá wọn lọ́nà láti nà wọ́n ní nǹkan láti nà wọ́n lóńdè wọ́n bú yẹpẹ ẹsẹ̀ wọn bàbá ó sì lè má lọ wọ́n bá kọ́ wọn kí ó láàárọ̀ tán táwọn ọmọ rùwákì àwọn ọmọ ọlọ́mọ ọmọ Abẹ́òkúta ọmọ Ìjẹ̀bú ọmọ Ìbàdàn ọmọ Òwó ọmọ Ẹdẹ ọmọ Ìlọrin ọmọ ìlújọ́ lọ sà wọ́n jọ nù gbó wọ́n tún kírun fún wọn wọ́n tún ṣàdúrà fún wọn bí bàbá ṣe ń rán gbogbo wàhálà ọ̀nà wọ́n ní man yuhajir fi sabilillahi yajid fil